Ọọ̀ni Adeyẹyẹ ọba Ogunwusi Ọjaja Keji ó ti wọ́gilé àjọ̀dún ajé ní ìlú Ilé Ifẹ̀ báyìí nítorí ọ̀wọ́ngógó owó epo àti owó náírà tó gbòde. Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adeyẹyẹ Ogunwusi ti fi ayẹyẹ àjọ̀dún ajé tì báyìí nítorí wípé ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ó ń pọ̀ sí lójoojúmọ́ tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó sì dẹnu kọlẹ̀. Ààfin Oòduà ni kò sí ní ṣíṣí báyìí fún bí wàhálà ṣe ń gògò tí gbogbo ẹ̀ tó sì ń dẹnu kọlẹ̀ nítorí ọ̀wọ́ngógó owó náírà tuntun àti oríṣiríṣi ìṣòro tó wà ní orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọ̀túnba Moses Ọláfárá fi síta sọ pé Ọọ̀ni kéde ìgbésẹ̀ wíwọ́gilé àjọ̀dún ọjọ́ ajé ti ọdún yìí lẹ́yìn tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba Ilé Ifẹ̀ lórí ìpèníjà tí ọmọ Nàìjíríà ń bá fínra lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí bàbá, inú kábíyèsí Ọọ̀ni títí Ilé Ifẹ̀ kò dùn. Ó sì ṣe ìpàdé pẹ̀lú ìyálájé Oòduà ọmọbabìnrin Tóyìn Kọ́ládé tó jẹ́ alákòóso àjọ̀dún náà àtàwọn agbẹnusọ àti àwọn alẹ́nulọ́rọ̀ láti rí wípé nǹkan yanjú kó tó di wípé wọ́n tẹ̀síwájú láti máa ṣe ọdún ajé ní Ilé Ifẹ̀. Wọ́n sọ wípé gẹ́gẹ́ bí ọdún ajé ṣe jẹ́ ọdún kan pàtàkì ní Ilé Ifẹ̀ ó sì máa ń rí sí ọ̀rọ̀ ajé káràkátà orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní báwo ni àwọn ó ṣe ọdún ajé ọ̀hún tí gbogbo ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dẹnu kọlẹ̀. Wọ́n ní àwọn ó máa kéde ọdún ajé ní ìgbà míì, ṣùgbọ́n báyìí Ọọ̀ni títí Ilé Ifẹ̀ ó ti wọ́gilé ọdún ajé ní ìlú Ilé Ifẹ̀. Ọọ̀ni Ilé Ifẹ̀ ó wọ́gilé àjọ̀dún ọjọ́ ajé ní ìlú Ilé Ifẹ̀ nítorí àìsí epo àti ọ̀wọ́ngógó owó náírà tó gbòde. Ẹ dúró ná, ẹ má tì lọ, ẹ dákun ẹ bá wa subscribe kì í já owó ènìyàn, bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ. Kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.